أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ànábì Muhammad, àlàáfíà Ọlọ́run, oríire Ọlọ́run, àlùbáríkà Ọlọ́run, àforíjì Ọlọ́run, ìyọ́nú Ọlọ́run, Ọlọ́run ṣáà jẹ́ ó máa bá dúdú wa gbé o. Ọlọ́run má fi jímọ̀ tó ní ṣòpin jímọ̀ tá a kí láyé. Eléyìí ó máa jẹ́ ìtẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ àtòyé tá a máa mú wá fúnra wa ní ẹ̀kọ́ kan látinú tírà àtàwọn àkọsílẹ̀ àwọn àfómímọ̀ tí wọ́n ti lọ, tí wọ́n jólúbẹ̀rù Ọlọ́run, tí wọ́n rí ayé ṣe, tọ́lọ́run sì tún ní kí wọ́n rẹ́sìn ṣe gẹ́gẹ́ bá a ṣe gbàgbọ́. Ọlọ́run bá wa kẹ́ wọn. Àwọn ni wọ́n gbé ayé, tọ́lọ́run ní wọ́n lapa rere, wọ́n sì mọ ayé, wọ́n rí mọ̀, wọ́n wẹ odò rẹ̀. Ọlọ́run ní wọ́n náà sin jáko, wọ́n rí wẹ̀, wọ́n tún wá rìn nínú òkùnkùn rẹ̀. Ọlọ́run ni wọ́n ṣìrìn. Àwọn ni wọ́n wá ń tan ìmọ́lẹ̀ fún gbogbo àwọn tó kù tá ń bọ̀ lẹ́yìn pé tẹ́ ẹ bá fẹ́ ṣì gbé ẹ̀yin náà gbé báyìí, tẹ́ ẹ bá fẹ́ ṣìrìn ẹ̀yin náà rìn báyìí. Náà kọ àwọn tírà kalẹ̀ lóríṣiríṣi lágbọ́nni zuhudu tá a mọ́ mẹ́kọ̀ọ́ jáde nínú àwọn tírà wọn. Zuhudu yìí táwa mùsùlùmí tá a fẹ́ mọ rírì ẹ̀ mọ́, kódà tá a tún preach against rẹ̀, tá à ń sọ fáwọn èèyàn, àwọn èèyàn tán wà nù pọ́njú, tán wà nù dààmú, tán ń dààmú dààbò lérí pé àwọn wà ń táwọn jẹ, tá a tún wá ń sọ fún wọn pé kan sáré lẹ́ni tó ti wà lérí eré, ẹ̀sìn lẹ́ẹ̀fẹ́ kó rìnrìn kó rìn, ẹ̀sìn lẹ́ẹ̀fẹ́ kó ṣèṣekúṣe, ẹlẹ́yìn kọlẹ̀ ní ó sáré kárí. Nígbà tẹ́ ẹ bá lórí eré tẹ́ tí wá ní ó sáré, kí lẹ̀ ń sọ fún? Ẹ wá ń sọ pé ìráyé sá, ó rí ayé kó tó sá ni, ó ráyé kó tó sá. Èwo ni zudu kan, ìranù kan? Gbogbo àwọn ọ̀rọ̀ àṣetánì bẹ́ẹ̀ àtàwọn fílọ́sọ́fì rádaràda tán fi ń ti àwọn èèyàn tìkùtì, tán fi ń lé gbogbo àwọn èèyàn láríkárí, tá a fi bìlítù àwọn teachings ta ní nínú ẹ̀sìn wa. Àwọn tí èèmọ̀ ṣe mùsùlùmí tí wọ́n bá wa ṣẹ̀sìn yìí, wọ́n mọ̀ ti gbọ́ngbọ́n rẹ̀, wọ́n gbọ́lọ́, kódà àwọn tí ò gbọ́lọ́ ń gbọ́ tí wọ́n ṣẹ̀sìn kankan. Láwọn tán ń pè ní minimalist, wọ́n ti gbé concept minimalism kalẹ̀, wọ́n gbọ́ngbọ́n mọ̀ wípé àdídùn ayé, iyọ̀ ayé, ọ̀nà tí yẹn lè fi rí bí láà, òun ni kó sáfáyé. Wọ́n ráyé ṣe jù wá lọ, wọ́n rádùn ayé jù wá lọ. Àwa sì wà nú ìyà àtà ìpọ́njú láwọn àwùjọ wa. Òyìnbó ti dàgbà síwájú ṣáájú wa nípasẹ̀ ayé yìí. Tòun ti bẹ́ẹ̀, wọ́n ń wá tó ń gbọ́ngbọ́n wípé ẹni tí ó gbádùn ayé, tí ó dẹ̀ rí sinmi, tí ó dẹ̀ rí ìdùnnú, tó lówó fẹ́ fowó rà nínú ayé yìí, òun lẹni tó bá sún sẹ́yìn fáyé, tí ó wà á mọ́yà. Ẹni tó mú dédé yìí tó ní ìdí níbẹ̀, ní tẹ́ ń pè ní minimalism. Ẹni tó yẹ sí pé ẹnu wọn tí minimum tó ní ìdí ló focus lé lérí, kò compromise quality o, àmẹ́nu minimum tó ní ìdí ó focus lé lérí. Wọ́n rí i pé adùn ayé, ìdùnnú ayé ń bẹ ń bi ká kó jàǹkárí wọ̀ kúrò lọ́kàn. Níbẹ̀ láti rí bí avoid the depression. Wọ́n pe institute kan ní Simplicity Institute. Wọ́n wá ṣe study fún àwọn minimalist 2500 minimalist sample tí wọ́n ṣàjọ. Pé a fẹ́ mọ̀ ìgbésí ayé tuntun tẹ́ ń gbé yìí ní compare to ìgbésí ayé tẹ́ ń gbé tẹ́lẹ̀, láfiwé pẹ̀lú ìgbésí ayé ti tẹ́lẹ̀, èwo ló dáa jù, níbo lẹ ti rí happiness jù. More than 80% tí wọ́n wá ń jẹ́rìí wípé ìgbésí ayé tuntun táwọn ń gbé yìí tó dàbí ìgbà páwọn ò ní tó nǹkan tí jẹ́ dàbí ti tẹ́lẹ̀, àwọn rí dùnnú ń bẹ, àwọn aráyọ̀ ń bẹ, àwọn rí sinmi ń bẹ ju tàtẹ̀yìn wá lọ. Ẹ̀kọ́ zuhudu táwọn àfáà ti wá ti kọ́ wa, táwọn ọmọ yìí ẹ̀, ó di jọ́ tá a bá tó rí lọ́wọ́ ọ̀tá wa ká tó mọ rírì tí àpàdánù àbí tá a gbé dání. Àṣé gbogbo ń tá a kó sọ́kàn náà ní bíbànújẹ́. Nídìí rẹ nínú ayé, ń tó bùkátà sí, tọ́pọ̀lọpọ̀ wa bùkátà sí, ó níye. Ọ̀pọ̀lọpọ̀ wa gan ní, tòun tí bá ti ń kégbe ìrora tó yìí náà, a ní ń tá a need. Wọ́n ti wá ní ọ̀wà limited. Ìyẹn ò sì lè rí ń tí ń fẹ́ tán láyé. Torí ayé philosophy rẹ̀ ni pé bó bá ṣe ń rí sí, iná ló ń gbẹ́rí, ó tún máa gbé ọ sí. Nínú àlùbáríkà tọ́lọ̀ ń yọ kúrò nínú ayé ni. Ẹni pé bó bá ṣe ń jẹun rẹ̀ sí, lébi rẹ̀ ó tún máa pa ọ sí. Ẹ rí pé rétí táwọn olówó gan fi ń wá owó, tán fi ń wá ayé, ó ju tí tálíkà gan fi ń wá ayé lọ. Àríkárí, jìbìtì, àti àbòsí tí tálíkà mẹ̀kúnnù lè ṣe, olówó rẹ́dí àti ṣe nítorí kó tún lè ní sí. Èrè tí ń bẹ lẹ́sìn olówó ju, ẹ̀rí pálíbáríkà ti kúrò nú ẹ̀.
inwasi na Nabi sallallahu alaihi wasallam fi ni ad-dunya mal'una wa mal'unun ma fiha illa ma kana min dhikrillah. Gbogbo tí ń jẹ́ ayé yìí pátápátá Olúwa ti yọ àlùbáríkà kó ńbẹ̀ àfi n tó bá relate mọ́ Ọlọ́run nìkan. Ọlọ́run ti gbáyé jìnnà síkẹ̀. Táyé bá níláárí lọ́dọ̀ Ọlọ́run ni àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù ni ó fún tọrọ ọfà tó nítumọ̀ dédé bàbàrà tó ní lọ́dọ̀ tiẹ̀ òun tó bá nírú ẹ̀ kódà bá níláàjì ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù ni ó ọfà. Àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run wá nífẹ̀ẹ́ sí jù lọ tán jẹ́ peak top nínú àwọn ànábì Ọlọ́run àwọn tí ò lówó lọ́wọ́ ni wọn. Àwọn tán dààmú nínú ayé jẹ́ pé láìfù wọn èmi rí ọgbọ́dọ̀ líìfù irú ìpọ́njú ìlàjì ìpọ́njú yẹn àbí kódà kádà sí mẹ́wàá ìkànnú ẹ̀ péré ayé oṣù wa. Ó fi yẹn ṣàlàyé fún wa pé ayé ò nítumọ̀ lọ́dọ̀ wọn. Yé mọ̀ ti torí ayé sọ pé Ọlọ́run gbà fún yàn mọ́. Yé mọ̀ ti torí ń pọ́ra ọkọ́lé mọ̀ sọ pé Ọlọ́run bẹ lẹ́yìn rẹ̀. Nípa àwọn kíní wọ̀nyẹn ò nítumọ̀. Àwọn tí èṣe mùsùlùmí gan ti ń gbẹ́ngbẹ́n mọ̀ bẹ́ẹ̀. Wọ́n lá Nabi sallallahu alayhi wa sallam sọ pé inú zudu Mamu Ahmad ó ní inna zuhda fi dunya. Ẹni bá ti gbẹ́ngbẹ́n mọ̀ pé díẹ̀ nínú ayé ti tó. Nǹkan pé zudu nìkan lanu gbáyà rẹ báyìí kán mọ́ bá nǹkan kan bẹ̀ tó tayọ Ọlọ́run. Nǹkan ẹyọ kan the only thing nínú ọkàn yẹn Ọlọ́run ló wà ńbẹ̀. Kódà kò sọmọ rẹ àti ìyàwó rẹ ńbẹ̀ kò sọ́kọ rẹ ńbẹ̀. Ọmọ gbáyé àlàáfíà o n ti ń jẹ́ zudu nù. Ẹ̀wọ̀n ní sọ pé ọmọ kan kú kọ́ wá lọ pokùnso. Kan ní pé láìgbà tọmọ rẹ ti kú tíyàwó rẹ ti filẹ̀ tọkọ rẹ ti filẹ̀ ní agẹnigàn tí ń dá láàmú ni ò ti gbáyé gbádùn wọn. Kí ló fà? Inú ọkàn yẹn kì í ṣọlọ́run nìkan ló wà ńbẹ̀. Ó ti pèsè àwọn jàǹkárì wọ̀ síbẹ̀. Ó ní máa ní ìfúnpá ògìgì kan máa ní high blood pressure. Kí ló fà? Ó ti gbé nǹkan tí ò necessary sínú ọkàn. Gbogbo àlọ́rọ̀ yìí bá wí. A máa já kíní yẹn lógun ni títí tá fi lọ bọ́lọ́. A ní ìdíwọ́ àwọn teaching sí báyìí nínú ìgbésí ayé wa ló lè jẹ́ agbáyé gbádùn láàfin ní sáré kárí láàfin ní máa rí bànújẹ́ depression káwọn èèyàn kàn máa kú lógìgì. Kí ló ṣe tó ẹ́ pé àwọn ìlú òyìnbó tá a náà ti ń gbádùn ayé jù pé developed countries ní réètì suicide ti high jù lágbàáyé. Ajá sí pé àdídùn tí a rò pé tá a bá ti lówó a rí dùnnú ajá sí pé òyìnbó ò tí ì rí àwọn tó develop ò tí ì rí. Káwa tá ń ta tẹ̀sẹ̀ tá a jẹ́ underdeveloped káwa náà tètè mọ́ mú làákàyè pé ń tà ń lé yẹn ń tà ń wá yẹn kò bí dùnnú. Àwa la ṣẹ̀ṣẹ̀ ra ìdùnnú lọ́tọ̀ olówó débi wọ́n ti ń tà dùnnú ó kó owó bíbà débẹ̀ wọ́n ní owó kọ́ là fi ń ṣe é. Tálíkà débẹ̀ kódà àwọn ìlọ́fẹ́ gbà wọ́n dẹ̀ gbé fún. Olówó tó wá gbọ́ ó tó wá rò pé bóyá òun ò tí ì wo wá tó ni ó tó wá lọ ṣiṣẹ́ owó sí i pé tóun bá rí owó sí i wọ́n tà dùnnú fún òun ó tún wá ó tún padà dé owó yẹn tún ṣe pọ̀ sí i ju tẹ́lẹ̀ lọ. Wọ́n sọ pé àní owó kọ́ là fi ń ṣe. Ó tún ní kò tún sì jọ wọn lójú tó ni ń wá ń fa ìmọ̀ kan yẹn wá sí kò rí dùnnú tó fi lọ bọ́lọ̀. Yóò máa wò dùnnú yẹn lọ́wọ́ tálíkà yóò máa wọ́n dá ipò bò nínú tiẹ̀ ṣe ń dùn. Ó lówó lọ́wọ́ kẹ̀. Bẹ́ẹ̀ ni ìdùnnú tá a fẹ́ fowó rà ayọ̀ tá a fẹ́ fowó rà owó kọ́ wọn fi ń tà. Kódà bàbá ṣe ń jìnà sí gbogbo yòròyòrò ń sí láṣẹ máa rí dùnnú sí láṣẹ máa ráyọ̀ sí. Owó tó bá gbé sọ́kàn tán bá fẹ́ fi bú ọ pé kò ní dùn ọ́ ò ní ronú pokùnso ò ní mọ̀ ní depression pé lábájá ti kọ́lé ẹnìkan ti ra mọ́tò ẹnìkan ti wọ nìkan ló kù ńbẹ̀ ò ní mọ̀ dára ẹ̀ láàmú torí kò sínú ọkàn rẹ Ọlọ́run nìkan ló wà ńbẹ̀. Ànábì ní inna zuhda fi dunya ẹni bá ti gbẹ́gbẹ́ mọ́ báyìí tó ń ṣe zuhudu yurihul qalba wal badan yóò lálàáfíà ara àlàáfíà rẹ ó kalẹ̀ ọkàn rẹ náà balẹ̀ mental wise ó lálàáfíà health wise ó lálàáfíà. Àmọ́ wà inna ragbata fi dunya káwá wáyé mọ́yà ń pé mo fẹ́ ní kò tí ì tó láti lè meet standard kan tó sẹ́ẹ̀tì tó ti high jù. Kódà nígbà míì standard tá à ń dùkà meet kì í ṣe standard táwa sẹ́ẹ̀tì o àwọn kan ló bá wa sẹ́ẹ̀tì ẹ̀ olólùfẹ́ wa ni wọ́n ìfẹ́ la rò kán ní sí wa àmọ́ ìpọ́n fẹ́ sí wa ń jàǹbá ni ń bẹ nínú ẹbí kódà ń bẹ nínú ìyàwó ń bẹ nínú ọmọ ń bẹ nínú ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀gbọ́n àtàbúrò òbí nígbà míì tó sọ fún pé mo fẹ́ ṣèkómọ gbogbo tó ká mọ́ mi lọ́wọ́ 50,000 naira ni ìkómọ 50,000 naira wà cabin biscuit wọ́n fi ṣe àti pure water táwọn ayarí láyé àyàyà olówó tó fi ṣe ni wọ́n ti ọ̀nà wọn bọ́ gbà ọ́ gẹ́gẹ́ bó ṣe mọ́ òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam ìgbésí ayé rẹ̀ mọ̀ dápọ̀ o. Ànábì ṣe ìyàwó Sọfíyà ó dín dí Ànábì Ọlọ́run ẹni Ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo ẹ̀dá
tẹ́nìkan gba yìí tó tẹ́nìkan lápọ́nlé tó yóò wá ṣèyàwó ìgbà tí yóò ṣèyàwó yẹn dúdú ń tọ́ka mọ́ lọ́wọ́ tó nǹkan làbídùn lásán làbídùn tó ọmọ òun náà ni làbídùn gba àwọn ètò ìbíjú ti sin lọ làbídùn kékeré òun náà ni wọ́n há fáwọn èèyàn náà fi ṣe márèjì Sọfíyà jù bẹ́ẹ̀ lọ. níjọ́ títí Zainabu dẹ̀ ka owó mọ́ lọ́wọ́ wọn pẹ̀ràn ó live according to dédé tí ń bẹ lágbára rẹ̀ ọ wá sì náwó tán ọdún kan ó sì ń san gbèsè ọmọ inú òrònú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọmọ sá fún ọmọ avoid call ọmọ sá tó ti ládùúgbò tó lè gbà ó ti níbi tó lè gbà tó rò ń sá fún gbèsè kí lédè tó ń live fake life tó ń jẹ́ káwọn olólùfẹ́ mọ̀ tì ọ́ láti meet up standard wọn níbi aṣọ tó ń wọ̀ jẹ́ àwọn gbọdọ̀ rírú aṣọ báyìí lára mi. ìyàwó Aisha radiyallahu ta'ala anha Qasim ọmọ Muhammad tí ń jẹ́ ìkànnì àwọn ọmọ sísítà Aisha tó gbé nínú ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ dàgbà ló sọ pé Aisha njọ́ kan ó bọ́ síta yín ha owó tọ́pọ̀ fáwọn èèyàn owó tọ́pọ̀ gan zudu ò pé kí wọ́n mọ̀ lówó lọ́wọ́ o mọ́ ní nínú ọkàn ni wọ́n wí o mọ́ ní o lè ní lápò inú ọkàn ní ọ̀dọ̀dọ̀dé torí njọ́ tó yẹn bá jábọ́ lọ́wọ́ rẹ̀ a mọ̀ sínú ọkàn lọ́wọ́ àbínú àpò njọ́ tó o bá ń wá bó o bá ṣe ń ṣe wàdùwàdùwà a mọ̀ sínú ọkàn rẹ̀ lọ́wọ́ àbínú àpò rẹ̀ nígbè wọ́n ní ìyàwó Aisha ó wá ha owó tó pọ̀ sab'ina alfa dirham náà ní ha fáwọn èèyàn jọ náà òun tí wọ́n ha fáwọn èèyàn aṣọ tó wọ̀ wọ́n pàtì ẹ̀ ní ó ti ya ó gbó débi tó ya tán wá fòun pàtì ẹ̀ ṣé wọ́n lè wọ́rú ẹ̀ jáde mọ́ àwọn olólùfẹ́ rẹ̀ náà lọ́mọ sá fún kan rí yàtọ̀ sọ́tà gbé tọ̀tà sẹ́gbẹ́ kan standard olólùfẹ́ rẹ̀ náà ló ń sáré kó meet àwọn olólùfẹ́ rẹ̀ ni òun tì wá lójú àwọn ti mọ wọ́rú aṣọ báyìí ó ti máa ṣe kíní kankankan wọ́n ti wá sẹ́ẹ̀tì standard tó high fún ọ níjọ́tọ̀ wá nínà ó wá ń tiraka wá ń sáré kọ́mọ́ disappoint wọn níbi ìnáwó tó fẹ́ ṣe ẹ gbọ́dọ̀ má sọ ẹ gbọ́dọ̀ mú kinní kan ẹ wá camouflage ìbànújẹ́ tí ń bẹ lára yín kálukú ń gbé fake life inna zuhda fi dunya ẹni bá ti gbọ́ngbọ́n wípé jẹ́ ń live according to my means yurihul qalba wal badan yóò lálàáfíà ara yóò lálàáfíà inú ọpọlọ wa inna ragbata fi dunya ẹni bá ti wá gbáyé lẹ́kàn Allah nabi ni tutilul hamma wal huzn ìbànújẹ́ rí ò ní níwọ̀n depression rí ò ní níwọ̀n ó máa ronú bí kò gbógun jẹ yó máa ṣe ó bí pé irú ayé wo ni wá wáyé ọ̀ráyé wá torí àwọn tí ó jẹ́ feeling pọ̀ ọ̀ráyé wá ló kó rọra tán tó ń pè lólùfẹ́ tó ń pè ní family àwọn ni ó fojú tẹ ni ó fọwọ́ tẹ ojú ìgbò rẹ báyìí ibi tí ń dùn àwọn àbọ̀ fọwọ́ tẹ kó lè dùn ọ́ dáadáa wọ́n jí ọmọ yóò jẹ́ feel àìní rẹ̀ ẹnu wọn bá tá a sọ yìí ọlọ́mọ ṣáà fàlùbáríkà sí ọlọ́run ìmọ́lẹ̀ tá fi gbáyé gbádùn tá fi rẹ́sìn rẹ̀ ṣe ọlọ́mọ ṣáà tàn sínú ayé wa qulu ma tasma'una astaghfirullah li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb innahu huwal ghafurur rahim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.